ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn ẹ lọ fojú sọ́rí o pẹ̀lú bí àrùn HIV bí ó ṣe ti lùgbòrò pa ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí wọ́n tún ṣe ṣàwárí àwọn ènìyàn tí wọ́n ní àrùn HIV tí wọ́n jẹ́ 8,485 ìyẹn 782,005 new cases ní ìpínlẹ̀ Ògùn láàrin ọdún márùn-ún. ẹ jẹ́ káwọn ọkọ wa gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ sì jẹ́ kí àwọn ọmọkùnrin wa kí wọ́n máa gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́. àwọn obìnrin àwọn ìyálọ́mọ ni wọ́n ké gbàjarì báyìí wípé àwọn olówó nàbì ni wọ́n gbọ́dọ̀ lọ kúrò nílẹ̀ ní ìpínlẹ̀ Enugu. aṣẹ́wó must go ní ìròyìn ọ̀hún bá dé. ẹni tó lórí ò ní fìlà ọ̀rọ̀ yìí ni ó wà níbàámu pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ráwọ́ tó oníṣègùn òyìnbó kan pẹ̀lú àwọn mẹ́ta mìíràn tí wọ́n lọ́wọ́ nínú títọ́ ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run ní mílíọ̀nù lọ́nà 2.5 náírà. àwọn ọ̀dájú abiyamọ rèé èyí tí wọ́n bẹ́ orí ọmọ oṣù 18 ìyẹn 18 months tí wọ́n sì bẹ́ orí rẹ̀ lọ fi ṣe oògùn owó ní ìpínlẹ̀ Ondo. àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. ìjọba ìpínlẹ̀ Ògùn ni ó ti ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,142,436 ìyẹn 130,236 èyí tí wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV nígbà tó tún ti ṣe àkọsílẹ̀ àwọn ẹlòmíràn èyí tí wọ́n kẹ́fín tí wọ́n ní àrùn HIV yìí lára tí àkójọpọ̀ wọn sì jẹ́ 1,482,5 ìyẹn 782,005 ní àwọn ènìyàn tó ti kẹ́fín wípé ó ṣeéṣe kí wọ́n ti ní àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn. ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ẹnu àjọ èyí tí ó mójútó gbígbógun ti àrùn éèdì ní ìpínlẹ̀ Ògùn. bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àkójọpọ̀ òǹkà yìí ni wọ́n kójọpọ̀ láti ọdún 2020 sí ọdún 2025 èyí tó ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gòkè jọjọ. níbàámu pẹ̀lú àkọsílẹ̀ ọ̀hún ṣàfihàn rẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,018,453 ìyẹn 38,093 ni wọ́n ti ṣe àkọsílẹ̀ wọn ní ọdún 2021 èyí tí wọ́n ní àrùn HIV. bákan náà ni ó tún ṣàkọsílẹ̀ rẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,25,554 ìyẹn 25,554 ní àwọn ènìyàn tó ti sọ wípé kí wọ́n máa gba ìtọ́jú lórí àrùn yìí. bákan náà ní ọdún 2022 ni wọn kò ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ní àrùn HIV ṣùgbọ́n nígbà tí ó di ọdún 2023 àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,000,000 ó lé ní 137 ìyẹn 46,143 ní àwọn ènìyàn tí wọ́n ní àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn nígbà tó sì sọ wípé kí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,023 ó lé ní 4,409 ìyẹn 33,489 ní kí wọ́n wà ní orí oògùn lílò èyí tó sì jẹ́ kí ó jẹ́ 1.6% ni wọ́n ti wà ní orí oògùn lílò ní ọdún 2023 ṣùgbọ́n ní ọdún 2024 àjọ ọ̀hún ni wọn kò ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn yìí tí wọ́n ní àrùn HIV ṣùgbọ́n nígbà tó di ọdún 2025 ní iye òǹkà àwọn ènìyàn tí wọ́n ní àrùn HIV ni ó fò fẹ̀rẹ̀ kúrò ní òǹkà tó wà lọ sí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,000,000 ìyẹn 46,000 ènìyàn ni wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn èyí tó sì mú kí ìdá àwọn ènìyàn tó ń gbé ní ìpínlẹ̀ Ògùn ìdá 16% ìyẹn 96% ni wọ́n mọ̀ wípé àwọn ní àrùn HIV yìí ní ara èyí tí wọ́n sì wò wípé kí wọ́n máa lo oògùn wọn nígbà tí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,000,000 ìyẹn 30,000 people ni wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ lórí àrùn ọ̀hún ṣùgbọ́n níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún láti ọdún 2020 sí ọdún 2023 ni àkọsílẹ̀
òǹkà àwọn ènìyàn tí wọ́n ti ní àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti jẹ́ 8,482,500 ìyẹn 782,005 ní iye àwọn ènìyàn tí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé wọ́n tún ní àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn, nígbà tí àwọn ènìyàn 21,063 ìyẹn 21,083 ni wọ́n ti rí wípé àwọn ènìyàn yìí gangan ni wọ́n ti ní àrùn HIV. Bákan náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé iye òǹkà àwọn ènìyàn tí wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn ni ó ti jẹ́ 1,138,236 ìyẹn 130,236 ni wọ́n ti ń gbé pẹ̀lú àrùn HIV báyìí ní ìpínlẹ̀ Ògùn, nígbà tí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 1,482,500 ìyẹn 782,005 ni àwọn ènìyàn tó tún ṣe àyẹ̀wò sí wípé ó ṣeéṣe kí wọ́n ti ní àrùn HIV ní ìpínlẹ̀ Ògùn. Èyí ni a fi ń gba àwọn ènìyàn lámọ̀ràn láti iléeṣẹ́ Yorùbá Gidi TV wípé bí a bá fẹ́ ṣe eré ìfẹ́ pẹ̀lú ara wa kí a máa lo rọ́bà ìdáàbòbò, tàbí tí a bá fẹ́ lo àwọn ohunkóhun tó bá jẹ́ bí abẹfẹ́lẹ́ èyí tí ó lè kan ẹ̀jẹ̀, ká rí i dájú wípé a ṣe àkóso rẹ̀ dáradára ká má baà lùgbàdì àrùn HIV. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ráwọ́ tó oníṣègùn òyìnbó kan pẹ̀lú agbẹ̀bí kan èyí tí ó jẹ́ oníṣẹ̀ṣe tó fi mọ́ àwọn òbí méjì ìyẹn tọkọ-tìyàwó pẹ̀lú bí wọ́n ṣe lọ́wọ́ nínú títa ọmọ tuntun jòjòló èyí tó jẹ́ ẹ̀jẹ̀ ọ̀run èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé ìyá tó bí ọmọ tuntun jòjòló ọ̀hún ni ó jẹ́ ẹni ọdún 28 ìyẹn 28 years old, tí òun àti ọkọ àfẹ́sọ́nà rẹ̀ sì fẹnukò wípé kí wọ́n ta ọmọ ọ̀hún ní mílíọ̀nù lọ́nà 2.5 náírà ìyẹn 2.5 million naira, ṣùgbọ́n wọ́n kọ́kọ́ gba 700,000 náírà ìyẹn 700,000 naira lọ́wọ́ ẹni tó fẹ́ ra ọmọ náà. Lẹ́yìn ìgbà tí ẹni tó ra ọmọ ọ̀hún tí kò san owó tó kù ni wọ́n bá fi gbé ta síta wípé àwọn ò fẹ́, nítorí wípé àdéhùn àwọn kọ́ ni ọ̀rọ̀ yìí. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu àjọ èyí tó ń mójútó ọ̀rọ̀ ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó jẹ́ kó di mímọ̀ pé àwọn òbí ọmọ tuntun jòjòló yìí ni wọ́n gbà wípé àwọn fẹ́ ta ọmọ yìí nítorí pé àwọn ò lè rí owó láti tọ́jú ọmọ náà. Bákan náà ni wọ́n wá fi ẹnu kò wípé wọn yóò ta ọmọ ọ̀hún fún ẹnikẹ́ni tó bá nílò rẹ̀ èyí tó lè ṣe ìtọ́jú ọmọ náà. Nígbà tí wọ́n fi ṣe àlàkalẹ̀ àti iṣẹ́ ìwádìí lórí ẹni tí wọ́n tọmọ ọ̀hún fún, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí wọ́n tọmọ ọ̀hún fún ni ó ń gbé ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n ọ̀rọ̀ ni ó padà búrẹ́kẹ́ nígbà tí wọ́n mú arábìnrin yìí kúrò ní ọ̀dọ̀ agbẹ̀bí èyí tí ó jẹ́ ajáwésọ̀rọ̀ nítorí wípé kò lè dá ọmọ náà bí, tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn aládàáni kan. Níbi ibẹ̀ ni wọ́n ti sọ fún dókítà èyí tí ó gba ẹ̀bí arábìnrin ọ̀hún wípé bí wọ́n bá ti gbẹ̀bí rẹ̀ tán àwọn fẹ́ ta ọmọ náà, ṣùgbọ́n dókítà ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ pé arábìnrin yìí ni kò lè dá ọmọ náà bí, ṣùgbọ́n wọn yóò ṣe iṣẹ́ abẹ fún un. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ abẹ èyí tí wọ́n ṣe fún obìnrin yìí tí ó sì bí ọmọ ọ̀hún láyọ̀ àtàláfíà ni dókítà ọ̀hún náà gbà pẹ̀lú wọn wípé wọn yóò ta ọmọ náà, èyí tí wọ́n sì tà á fún ẹnìkan ní agbègbè Ìkòròdú ní mílíọ̀nù lọ́nà 2.5 náírà, ṣùgbọ́n ẹni ọ̀hún ni ó kọ́kọ́ san 700,000 náírà kó tó di wípé kò san owó yòókù mọ́. Nígbà tí alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó yóò máa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ìyẹn CP Fatai Tijani, ó wá pàṣẹ wípé kí wọ́n gbé ẹjọ́ ọ̀hún kúrò ní àgọ́ ọlọ́pàá ti Area E Command tó wà ní Festac kí wọ́n sì mú lọ sí ọ́fíìsì àwọn tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí nípa ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó, ìyẹn State Criminal Investigation Department, láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí èyí tó gúnmọ́ lórí rẹ̀. Iṣẹ́ ìwádìí ṣàfihàn rẹ̀ wípé wọ́n fi ẹ̀sùn wípé àwọn ènìyàn yìí ni wọ́n ṣe ìlẹ̀dí àpòpọ̀ tí a mọ̀ sí conspiracy, tó fi mọ́ wípé wọ́n jí ọmọ, child stealing àti lílo ọmọ nílò àìtọ́ àti ṣíṣe fàyàwọ́ ọmọ, child trafficking àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tó sì ti fà lé àwọn àjọ èyí tó ń gbógun ti fífi ọmọ ṣòwò ẹrú àti fífi ọmọ ṣe fàyàwọ́ káàkiri ní ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bójútó ìwà ọ̀daràn àti iṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n sì ti fà lé arákùnrin kan tí ó jẹ́ Dayọ̀ Akínbẹ́ṣin láti bójútó ọ̀rọ̀ ọ̀hún.
ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé nígbà tí wọ́n ṣalámí ẹni tí ó ra ọmọ ọ̀hún, wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ní kò lọ. Wọ́n tún lọ sí àdírẹ́sì èyí tó fi sílẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé kò sẹ́nì kankan èyí tó ń jẹ́ orúkọ bẹ́ẹ̀ ní agbègbè ọ̀hún. Èyí ló sì mú kí gbogbo ohun tí ẹni tó ra ọmọ ọ̀hún, gbogbo òǹkà ìpè àti ibi tí ó fi lẹ̀ pé wípé wọ́n lè wó òun sí kí ó sì jẹ́ òfegè, àti ibẹ̀ ni wọ́n ti wò wípé wọn yóò gùn lé iṣẹ́ ìwádìí èyí tí ó gbóná janjan láti lè fi rí ẹni tí ó ra ọmọ ọ̀hún, láti lè fi rí i mú. Níbàámu pẹ̀lú ìròyìn náà, ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé oníṣègùn òyìnbó ọ̀hún, ẹni ọdún 31 àti àwọn òbí ọmọ ọ̀hún tó fi mọ́ ajáwésọ̀rọ̀ èyí tí wọ́n kọ́kọ́ gbé arábìnrin yìí lọ bá lábẹ́lé ni wọ́n ti wà ní akóló àwọn ọlọ́pàá, tí wọ́n sì ti ṣàpàtẹnujẹ́wọ́ wípé kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́, àwọn yóò sọ ohun tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n títí di àsìkò tí a fi kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ò tí ì ráwọ́ tó ẹni tí ó ra ọmọ yìí lọ́wọ́ àwọn ẹni ọ̀hún. Làbárèrè pẹ̀lú bí àwọn ọ̀dájú abiyamọ bí wọ́n ṣe bẹ́ orí ọmọ oṣù 18 ìyẹn 18 months tí wọ́n sì bẹ́ nítorí pé wọ́n fẹ́ fi ṣe ètùtù ọlà ní agbègbè Àgọ́tì ní Ìdànrè ní ìpínlẹ̀ Ondo. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé ní ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2026 níbàámu pẹ̀lú bàbá olóògbé ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Bright Kalu, ẹni tí ó jẹ́ àgbẹ̀ alárojẹ tí ó wá láti ìpínlẹ̀ Abia. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú wípé arákùnrin Kalu yìí ni ó nà ń bẹ́ pẹ̀lú bí ó ṣe sọ wípé òun fi ọmọ òun pẹ̀lú ìyàwó rẹ̀ sí ahéré kan níbi tí òun ti ń roko, tí òun sì sọ fún wọn wípé ẹ ní sùúrù síbi bí yìí, òun bọ̀, òun fẹ́ lọ ra oúnjẹ tí àwọn fẹ́ jẹ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí òun bọ̀ ni òun rí wípé ọkàn ìyàwó òun ti pòrúurú pẹ̀lú wípé ìbẹ̀rù bòjò ni ó wà ní ojú rẹ̀, tí òun sì bí léèrè wípé kí ló ṣe ọ́, tí arábìnrin ọ̀hún sì sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ènìyàn kan ni wọ́n wá bá òun nínú ahéré tí òun wà, tí òun sì dóòlà àwọn ọmọ mẹ́ta yìí tí ó wà ní ọwọ́ òun, ṣùgbọ́n wọ́n gbé ọmọ oṣù 18 ọ̀hún, wọ́n gbà kúrò lọ́wọ́ òun. Èyí tí arákùnrin ọ̀hún sì ké gbàjarè sí ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi. Arákùnrin Kalu yìí àti ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ Ifeanyi ni wọ́n jọ kán lugbó, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá àwọn tí wọ́n ṣe iṣẹ́ láabi yìí kiri, ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n wá wọn títí wọn ò rí wọn, kó tó di wípé wọ́n rí òkùtù ara ọmọ ọ̀hún lẹ́yìn ilé wọn gangan níbi tí wọ́n ti bẹ́ orí ọmọ ọ̀hún lọ. Ṣùgbọ́n àgbẹ̀ ọ̀hún tẹni tí orúkọ rẹ̀ jẹ́ Kalu ni ó ti wá rọ ìjọba ìpínlẹ̀ Ondo, àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gbogbo wípé kí wọ́n dìde fún ọ̀rọ̀ ọ̀hún láti rí i dájú wípé wọ́n mú ojú àwọn ọ̀bàyéjẹ́ yìí wọ́n fi ba òfin. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin Kalu yìí ni ó ti lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Ọlọ́fin ní ìlú Ìdànrè ní ìpínlẹ̀ Ondo, kó tó di wípé wọ́n gbé ẹjọ́ ọ̀hún kúrò ní àgọ́ ọlọ́pàá ọ̀hún lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Àkúrẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí òun náà yóò máa fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jímọ̀ ni ó sọ wípé wọ́n ti ráwọ́ tó arákùnrin kan lórí ọ̀rọ̀ yìí, èyí tó sì ti ń ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ọ̀gbẹ́ni Ayọ̀bámi tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni ó wá fi kún wípé bí iṣẹ́ ìwádìí bá ti ṣàfihàn rẹ̀ tí wọ́n bá sì ti ráwọ́ tó àwọn afurasí yòókù ni wọn yóò sọ́ngọ̀ wọn lọ sí ilé ẹjọ́ láti lọ gba ìdájọ́ èyí tí ó yẹ lẹ́nu adájọ́. Aṣẹ́wó must go ní ọ̀rọ̀ kan èyí tí ó lọ kiri ní ìpínlẹ̀ Enugu lánàá pẹ̀lú bí àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó ilé tí wọ́n ti bímọ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alágbára yíká ojú òpópónà ní ìpínlẹ̀ Enugu, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn ò fi àyè gba àwọn olówó nàbì ìyẹn aṣẹ́wó ní àárín àwọn mọ́, nítorí wípé wọ́n ti gba ọkọ àwọn lọ́wọ́ àwọn, wọn ò jẹ́ kí àwọn ọkọ àwọn kí wọ́n ṣe ojúṣe wọn nínú ilé mọ́, àti wípé wọn ò tún jẹ́ kí àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ ọkùnrin kí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Wọ́n ti fi ohun àdídùn wọ́n ti fi gba làákàyè wọn. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, àwọn obìnrin ọ̀hún ni wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́, wọ́n sì lọ sí àwọn ojú òpópónà èyí tó ṣe kókó ṣe pàtàkì pẹ̀lú àwọn àpilẹ̀kọ lọ́wọ́ èyí tó sọ wípé aṣẹ́wó must go, leave our husbands alone. Níbàámu pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún,
wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn olówó nàbì ọ̀hún ni wọ́n kún àárín ìlú ní agbègbè náà, èyí tó sì ti fà á kí ọ̀pọ̀lọpọ̀ ilé dàrú, tó sì ti fà á kí èdè àìyedè kí ó bẹ́lẹ̀ láàrin àwọn tọkọ-tìyàwó àti wípé kò wá sí ìbọ̀wọ̀ fúnni mọ́ nínú ilé. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, àwọn obìnrin ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kan àwọn olówó nàbí wípé wọ́n ti yí orí àwọn ọkọ wọn kúrò ní ọ̀dọ̀ wọn àti wípé wọ́n ti yí ojú àwọn ọmọ wọn kúrò ní ọ̀dọ̀ wọn. Wọn ò jẹ́ kí àwọn ọmọ wọn gbọ́ tiwọn mọ́ kó tó di pé àwọn ọkọ yóò máa ṣe ìtọ́jú ilé. Níbàámu pẹ̀lú ẹni tí ó léwájú ìwọ́de ìfẹ̀hónúhàn alágbára ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé òun pe àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Enugu pẹ̀lú àwọn ènìyàn tọ́rọ̀ kàn láàrin ìlú wípé kí wọ́n jọ̀ọ́ kán bá wọn fi òfin de àwọn olówó nàbì ní apá agbègbè tí àwọn wà, nítorí pé àwọn ò lè gbà á kí àwọn obìnrin àjòjì kan kí wọ́n wá da ilé àwọn rú, èyí tí àwọn ti ń tò bọ̀ láti àwọn ọdún sẹ́yìn. Ṣùgbọ́n àwọn ò lè gbà á kí àwọn aṣẹ́wó kan kí wọ́n wá gba ọkọ àti àwọn ọmọ wọn mọ́ àwọn lọ́wọ́. Báyìí ni ọ̀rọ̀ rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wò wípé kí ni àwọn aṣẹ́wó yìí kí ni wọ́n fi ń gba ọkọ mọ́ àwọn arábìnrin yìí lọ́wọ́. Èyí ni ó jẹ́ ọ̀rọ̀ kan tí ẹnikẹ́ni ò tí ì lè fi èsì sí. Bákan náà, ìròyìn míì ni ó tún tẹ̀ jáde wípé arákùnrin kan èyí tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní ìpínlẹ̀ Anambra ni ó ti gba ìyàwó lọ́wọ́ ọkọ rẹ̀ kan. Obìnrin ọ̀hún ni ó jẹ́ ẹni ọdún márùndínlọ́gọ́rin, ìyẹn 75 years old ni olùṣọ́àgùntàn yìí gbà lọ́wọ́ ọkọ rẹ̀ tí ó sì sọ wípé òun fẹ́ fi ṣaya. Ọ̀rọ̀ yìí ni ó jẹ́ ìfìdímúlẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Anambra lórí ọ̀rọ̀ ìròyìn, ìyẹn ọ̀mọ̀wé Ejimofo Ọ̀para ni ó fi ọ̀rọ̀ yìí léde ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí agbọn ti ojú ìwé, ìyẹn Facebook. Níbi ibẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé olùṣọ́àgùntàn yìí ni wọ́n ti máa ń fi ẹ̀sùn kàn wípé ó máa ń fi tìpátìkúùkù láti fi gba ìyàwó lọ́wọ́ àwọn ọmọ ìjọ rẹ̀, èyí tí ó sì máa ń sọ wọ́n di aya. Ṣùgbọ́n àsìkò yìí ìyá arúgbó ni ọpọ́n sún kàn. Ìyá ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years ni ó gbà lọ́wọ́ ọkọ rẹ̀. Nígbà tí ọ̀mọ̀wé Ọ̀para yóò máa sọ, ó jẹ́ kó di mímọ̀ pé ni wọ́n ti ráwọ́ tó arákùnrin ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún, tó sì fi kún wípé ó ti wà ní àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra, èyí tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀. Lẹ́yìn iṣẹ́ ìwádìí ni wọn yóò mọ ohun tó kàn lórí ọ̀rọ̀ náà. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.